ariwo ìdájọ́ òdodo la fẹ́ láwọn èèyàn ìlú ìjàlẹ̀ Kétu nípínlẹ̀ Ògùn pa níbi tí igbe ẹkún ti ń lọ lọ́tùn-ún-lósì. Ìbànújẹ́ àti ọ̀fọ̀ fojú hàn nínú ìlú náà látàrí ìṣẹ̀lẹ̀ láabi tó wáyé nínú ìlú náà. Ohun tá a gbọ́ ni wípé arákùnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Yẹmí ló pa ìyàwó rẹ̀ nítorí 300 náírà, ìyẹn 300 naira. Àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní èéfín ò lè rú láìsí iná. Kí lohun tó wáyé láàárín tọkọtaya tó fi di ohun tá à ń gba ẹ̀mí ẹni? Èyí ló mú ikọ̀ àwọn oníròyìn wa àti àwọn iléeṣẹ́ ìròyìn míì pẹ̀lú àwọn agbófinró tẹkọ̀ létí lọ sílùú ìjàlẹ̀ Kétu níjọba ìbílẹ̀ àríwá ìpínlẹ̀ Ògùn láti lọ mójú ajé kò ní sọ. Orúkọ mi ni Táíwò Ògúndélé tí mo jẹ́ olóyè ọ̀dọ́ ìlú ìjàlẹ̀ pápá. Ní ọjọ́ Sunday níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọkùnrin Yẹmí yìí ó ti máa ń lu ìyàwó ẹ̀ láìmọye ìgbà. Ó lu ìgbà kan náà tó jẹ́ pé obìnrin yẹn ó ronú lọ́kàn rẹ̀ pé kóun gúnra òun lọ́bẹ, tóbìnrin yẹn lọ yọ ọ̀bẹ, àwọn kan náà gba ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó fẹ́ gúnra ẹ̀. Bọ̀tì tó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday yìí kò sẹ́ àwọn ò sí nílé, a kàn gbọ́ ni bó ṣe máa ń lù náà ló tún lù ú. Ó lù débi pé obìnrin yẹn ò lè dá dìde, wọ́n dẹ̀ lóbìnrin yẹn wà lórí oyún. But nígbà tó wá wò pé kò lè dá dìde lọ díjọ́ kejì kò yẹ́gbẹ́ padà lẹ́gbẹ̀ẹ́ tó fi lílẹ̀ nígbà tó lù náà ló ṣẹ̀ wá gbé lọ sí hospital. Àwọn ẹbí obìnrin yẹn wọ́n wà ní Alámàlà, ó dẹ̀ gbé lọ sí hospital àwọn ẹbí. Ìtò wá yà wá lẹ́nu jù bẹ́ẹ̀ ni pé lọ́sàn-án èní gangan ló wá kó mọ́tò pẹ̀lú àwọn fámìlì obìnrin yẹn ló tún wá sáàrin ìlú tó ti lu obìnrin yẹn tóbìnrin yẹn fi kú, ló wá lóun fẹ́ wá sin síbẹ̀. Èmi dẹ́sẹ̀ tó kódé mò ń wẹ̀ ní ilé ìwẹ̀ lọ́wọ́ ni wọ́n pè mí, mo ṣe sáré jáde nìyẹn, mo ṣáà máa ṣọ mo bá ní kán bá mi pe àwọn bọ́ìsì lù. Tá bá tẹ̀lé mọ́tò tó fi gbókùn yẹn pé ká lọ búlọ̀kù ẹ̀ mọ́ inú ìgbẹ́ tó lóun ti ralẹ̀ sí pé òun fẹ́ sin sí. ṣé o ti kọ́lé síbí ni? Kò tí ì kọ́lé síbí, ó kàn ralẹ̀ yẹn sí fodò lọ́hùn yẹn náà ló ralẹ̀ yẹn sí pé òun fẹ́ lọ sin síbẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe lọ bá pẹ̀lú àwọn bọ́ìsì nìyẹn pé kò sí ohun tó jọ o ò lè sin síbí torí ìníwọ́ ló lu obìnrin yìí pa. Ó dẹ̀ ló tún fẹ́ sin síbí, àwọn ò fàyè gbarú ẹ̀ tó bá lò ralẹ̀ ń bí. Wọ́n lóbìnrin yẹn wà ní oyún bí àwọn èèyàn ṣe sọ, wọ́n ló wà ní oyún. Tó bá lọ fẹ́ sin síbí, a máa rí police report ẹ̀ tó gbà lọ́dọ̀ ọlọ́pàá àti ti dókítà tó gbà àti lẹ́tà tí kábíyèsí fún ẹ tó ń bá wa fà ni mo fi sọ pé kán bá pe ọlọ́pàá ní màlá, kán dẹ̀ bá pe bàbá Fásunlé Mákindé káwọn náà kàn débi kán bá dá sí ọ̀rọ̀ ẹ̀. Bọ̀dé nígbà tó ti rí pé nǹkan yẹn ti ń lọ bó ṣe kó sínú mọ́tò nìyẹn ló bá ní kán gbé òkú yẹn padà, náà bá gbé padà sí Alámàlà. Ìta tó máa gbọ́ ni pé Rwanda ni ó lọ ra tẹ́ fún sí obìnrin yẹn tó fẹ́ sin sí. Ọmọ bó ní ìyàwó ẹ̀ yìí? Ìyàwó ẹ̀ yẹn ọmọ Ìbàdàn ni, but àwọn ẹbí ẹ̀ wà ní Alámàlà ń bí. Ọmọ bó lọkọ? Wọ́n lọ́mọ Oǹdó ní ọkọ ẹ̀ yẹn. Ọmọ Oǹdó lọkọ? Ìyẹn Yẹmí yẹn tó lù pa yẹn. Tọkọtaya ni Yẹmí pẹ̀lú arábìnrin tó dolóògbé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní èdè àìyedè ti máa ń wáyé láàárín wọn. Gbogbo ìgbà ni wọ́n máa ń fi ń bá ara wọn jà débi wípé wọ́n á yọ ọ̀bẹ yọ àwọn nǹkan tó lè ṣe ni ní ṣùtá sí ara wọn. Ọ̀pọ̀ ìgbà gan ni obìnrin yìí ti gbèrò láti fi ilé ọkọ rẹ̀ sílẹ̀ nítorí lílù lọ́tún àti lósì tó ń wáyé ní gbogbo ìgbà. Àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò ròyìn wípé kò sí ẹni tó tó bẹ̀ láti bárakùnrin náà sọ̀rọ̀. Àgbàyà wọn ni, gbọdọ̀ ń róṣọ, oníwàhálà oníjọ̀gbọ̀n, bìlísì ọkọ gbà ní Yẹmí, ọyún nínú egungun sì ni pẹ̀lú. Kódà níjọ́ tí arábìnrin náà dolóògbé, ohun táwọn èèyàn agbègbè yìí bóníròyìn sọ tí wọ́n ṣàlàyé ni wípé níṣe ni arákùnrin ọkọ rẹ̀ yẹn Yẹmí lu obìnrin náà tó ti lóyún sínú. Arábìnrin yìí ló jẹ́ òṣìṣẹ́ olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó jẹ́ ti aládàáni. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé gbogbo owó tí arábìnrin náà ń rí níbi iṣẹ́ tó ń ṣe ni ọkọ rẹ̀ ń gbà. Síbẹ̀ èyí kò dí lọ́wọ́ pé kó má lù ú. Lílù ni ní gbogbo ìgbà. Níṣe ló ń fìyà panu jẹun lójoojúmọ́ àtàárọ̀ àtàlẹ́. Ṣùgbọ́n ọjọ́ burúkú tèṣù gbomi mu yìí, wọ́n ní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ló ki ìyàwó rẹ̀ mọ́lẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí máa lù ú. Lẹ́yìn tó lù ú tán títí di ààyè ibì kan lárábìnrin náà ò lè mí mọ́ kó tó di pé ó gbé lọ sílé ìwòsàn. Àbálọ àbábọ̀ ilé ìwòsàn ló padà yọrí síkú o. Àlọ́ aya yìí ni wọ́n rí, wọn ò mà rábọ̀ ẹ̀, ààbọ̀ rẹ̀ táwọn ará àdúgbò máa rí òkú ni.
lára àwọn tí wọ́n jẹ́ alábàágbépọ̀ nínú ilé kan náà pẹ̀lú àwọn tọkọtaya náà ṣàlàyé fóníròyìn àwọn ohun tó ti máa ń sábà wáyé ṣáájú kí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó wáyé. orúkọ yín. John Igiri. John Igiri. ẹjọ́ ń gbélé pẹ̀lú Yẹmí. máàlù ìnibẹ̀lú Yẹmí ni. ìyẹn tó ṣe kí ni. tó ń lu ìyàwó yìí. tó lu ìyàwó ẹ̀ pa. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni. ó yá bóun ló ṣẹlẹ̀. nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni pé ní ìjọ tètè káwọn ọmọ lọ léèwé létà tó wá ń wẹ̀. báwo lè mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan tẹ́mi ń gbọ́ nìyẹn. tó ń gbà wá ní rárá àmọ́ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kaná ọbẹ̀ mi ti gbóná bẹ́ẹ̀mi sì gbọ́ bẹ̀ mi wọnú ilé ń bá gbàdá ń bá gbọ́kọ́ mi ń bá gboko lọ dídé tí máa dé màmá tá a jọ ń gbélé àgbàlagbà ni lọ́ní àbá bọ́lá nǹkan mà ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Yẹmí màlúù ìyàwó ẹ̀ títí kò ìyàwó yẹn Ọlọ́run jẹ́ kó yé o wọ́n ní kí ló ṣe Ọlọ́run béèrè wọ́n ní kò dáhùn lèmi bá pe ọmọ ẹ̀ tó ń pè ní ọlá wọ́n ní kí ló ṣe ìyá ẹ̀ wọ́n ní òun ọmọ ohun tó ṣe ìyá òun létà làwọn àǹtí obìnrin tó kú yẹn lọ́wọ́ dé mọ́dẹ̀ wà lábẹ́ ìbúkà mi àwọn ọmọ obìnrin yẹn wá ń bi ọlá yẹn pé ń gbọ́ kí ló ṣe mọ́mì yín ní ọlá wá sọ wípé òun ọmọ nǹkan tó ṣe o bóbìnrin yẹn ṣe ó fọwọ́ kan mú òkúta ó fọwọ́ kan yọ bàtà lẹ́sẹ̀ onítọ̀ bá sọ ohun tó ṣẹlẹ̀ òun á lu ẹ pa ní ìṣòwò àfọ orí ẹ obìnrin yẹn ó sọ bẹ́ẹ̀ fọ́mọ ní ọmọkùnrin yẹn wá ń sọ wípé dádì òun ẹ jọ̀ọ́ ẹ má nà mí dádì mi lọ sọ pé kóun sọ wípé tí ìmọ̀ ìyá yín bá kú tẹ́nìbọ̀dì bá bí ní ká ẹ sọ wípé ó gbé kẹ́míkà mu ni ó ní nǹkan tí ó sọ fóun ó ní ìyá ìdádì òun lọ sọ pé kóun sọ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn lèmi ti gbọ́ torí mi ò sí lẹ́ngbà tí gbogbo kinní ìṣẹ̀lẹ̀ bí mi ṣe mọ̀ sí nìyẹn. èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ ni wípé ọkọ yìí ti kó ọmọ kan ṣoṣo tọ́lọ́run sì fi jíǹkí òun àti ìyàwó yìí láyà jẹ jìnnìjìnnì bu ọmọ náà nígbà tí wọ́n bi í léèrè wípé kí lohun tó ṣẹlẹ̀ tó fi yọrí sí ikú màmá rẹ̀ ó ní òun ò mọ̀ àfìgbà tí wọ́n halẹ̀ mọ́ ọmọ náà kó tó jẹ́wọ́ pé bàbá òun ló lu ìyá òun tí ìyá òun fi kú ọmọ náà tún jẹ́wọ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ tírú ìwà báyìí máa wáyé rèé ó ní gbogbo ìgbà ni bàbá òun máa ń na ìyá òun ó ní kódà àwọn ará àdúgbò tó bẹ́ẹ̀ láti súnmọ́ gbèjà tàbí dá sí wàhálà ọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ yóò di iṣu ata yanyan àti wípé bí ẹnikẹ́ni bá fi lè dá sí lẹ́yìn ọ̀rẹyìn ìyá òun náà ni yóò sì forí kó gbogbo ìyà ọ̀hún ó ní bẹ́ẹ̀ kì í ṣe pé bàbá náà ń tọ́jú àwọn lọ tààrà torí gbogbo iṣẹ́ tí ìyá òun ń ṣe òun ni àwọn fi ń jẹun táwọn sì fi ń gbọ́ bùkátà nínú ilé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí ò tún ní kí bàbá òun má ya owó àyà àsan lọ́wọ́ ìyá òun tó fìdí pé nígbà tí arábìnrin náà bá nílò owó ìjà ní gbogbo ìgbà ni ó ní lára arú ẹ̀ ní ti èyí tó yọrí sí ikú ìyá òun tó fìdí wípé ó kú toyúntoyún ẹnìkan náà tóun náà tún jẹ́ olùgbé agbègbè náà tó ti fojú winá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́pọ̀ ìgbà tó tún jẹ́ ẹni tó ta àwọn èèyàn lólobó nígbà tí wọ́n gbé òkú arákùnrin náà dé náà láǹfààní láti bá wa sọ̀rọ̀. ọkọ mi ni Emmanuel Dorcas nǹkan tí wọ́n fẹ́ sọ nípa ọ̀rọ̀ ni pé sí nǹkan náà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí nípa irú ọ̀rọ̀ báyìí tó jẹ́ pé ìjọ yẹn náà wọ́n sáré gba ọ̀nà títì lọ tó jẹ́ pé a tọ́jú ọmọbìnrin yẹn sí inú ilé kan bẹ́ẹ̀ ni tó jẹ́ pé gbàgbà tó ń padà bọ̀ gan ó ń tọ́ láti ó ń wò ó ló wá sọ pé òun ò wá nǹkan kan ìgbà tó máa fi wá lọ a kò rí pé the next day báyìí tí màá dẹ̀ wá pè pé kí ló dé gbogbo yìí tẹ́ ń ṣe fún ìyàwó yìí ó ti pọ̀ jù láti ìgbà yẹn tí mo dẹ̀ ti wá sọ̀rọ̀ yẹn báyìí tí mo dẹ̀ wá ṣàlàyé fún ìyàwó pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ẹ ní láti fáìn wé yìí kò ń ṣe dandan téèyàn bá sí ilé ọkọ náà ẹni tó bá máa sọ ló máa sọ ó máa dákẹ́ tó bá yá náà ni ju pé ká máa fira yín sínú wàhálà báyìí mo dá ṣàdédé sọ experience tèmi náà pé èmi ń tèmi o èmi mọ àwọn bá ara mi o torí bẹ́ẹ̀ mo ṣe rọra wà lónìí ẹni tó bá máa bú mi ni kó bú mi o so later on ìgbà tó wá dijọ́ kejì tí mo wá rí máàní tí mo wá sọ fún ó wá ń sọ fún mi pé ta ló sọ fún mi pé òun náà ìyàwó òun pé kí ni business anybody bẹ́ẹ̀ even though ẹni tó bá dá sí gan kò dìgbà tóun bá sọ̀rọ̀ òun á tọ̀ nǹkan lá fún ẹni yẹn ni wọ́n ní níbo ni ẹ ti ń ṣe irú ẹ̀ ló wá ní ṣé mi rò pé báàgì tóun gbé kiri pé lásán ni báàgì tóun gbé kiri ni. orúkọ mi ni Fálétí Olúwatóyìn. Fálétí Olúwatóyìn. ìyá alájọ èké ìyá alájọ ọmọ tán lùpà yìí ó jẹ́ bí ọmọ mi skul ẹ̀gbọ́n mi ló ti ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn gbà tí mo wọ̀lú ìmọ̀ mu bí ọmọ so kéèsì ti máa ń ṣẹlẹ̀ tipẹ́ tèmi tún máa ń wò máa rọ̀
ọmọbìnrin yẹn pẹ̀lú gbogbo owó iṣẹ́ ẹ̀ báyìí ó máa ná lórí bọ́ọ̀ yìí ni ó máa yá owó lẹ̀ owó sálárì ẹ̀ ti tán ó tún máa yá owó mọ́mí ẹ̀jọ̀ ẹ̀ yá mi lówó yìí máa kówó fún un má parẹ́ nítorí ọmọkùnrin yìí dáwọ́ sílé tó nà tí mo lọ bá máì mo ní kí ló dé tó ń na ọmọbìnrin yìí ọ ṣe èrè ọkùnrin ló máa ń nà ìyàwó ẹ̀ pé tíyàwó ẹ̀ bá ti ẹ̀ṣẹ̀ wò ṣe mú ṣàtìtẹ́ kí wọ́n jáde bàtà tó máa fi dé anú àti rọ̀ lóyún kíní kan mú àwọn ọmọ kéékèèké tẹ bá bèèrè lọ́wọ́ àwọn ọmọ ọdún mẹ́ta wọ́n máa sọ fún mi pé àwọn sójà ló ń ké báyìí nígbà tọkọ ẹ̀ nà mo ní yẹ̀yẹ́ nìyẹn ọlọ́mọ ayé kárí kò ṣe dáadáa mo pè wọ́n ọmọbìnrin yìí náà mo ní for better for stay ni for worse for go tí ọkọ ẹ bá ń nẹ bẹ́tà kó tètè mú aṣọ ẹ ò ní rọrùn àpàpàǹdodo ní ìsìn náà ló ṣẹlẹ̀ yìí òun ló ti. mi ò mọ nǹkan kan nígbà tí eléyìí tó ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ àná ni mo jáde ni mọ́mì wa kan sọ fún mi pé wọ́n mà ní nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ pẹ̀lú ní wọ̀ lọ́rùn wọn ló ti gbé jáde pé kọ́ ló ń jẹ́ kọ́ ọmọbìnrin ẹ̀ yìí àgbà tí mo wà lórílé ni mo gbọ́ tó wá sọ pé tó ń sọ fún mi pé ọmọ yìí ti kú mi lè ṣe nǹkan tí mo fẹ́ lọ ṣe lórílé mo ní láti padà a lọ sí alámàlà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ọmọ yẹn. bákan náà wọ́n ní ìlú kì í wà kó má lólórí a kàn sí ẹnìkan tó jẹ́ bí aṣíwájú adarí tó tún jẹ́ bí olórí nínú ìlú Ìjàlẹ̀ Kétu ó jẹ́ kó di mímọ̀ pé arákùnrin náà nígbà tí ìyàwó rẹ̀ kú gbé òkú ìyàwó rẹ̀ wá sí àárín àdúgbò náà bó tilẹ̀ jẹ́ pé ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló ra ilẹ̀ kan pamọ́ o ṣùgbọ́n ohun táwọn èèyàn ń sọ ni wípé ó ti ralẹ̀ náà ṣáájú kó tó di pé ó pàyàwó àti pé èròǹgbà ẹ̀ ni láti pa arábìnrin náà torí pé gbogbo ìgbà ló máa ń sọ wípé òun lòun sì máa gbẹ̀mí arábìnrin náà òun á jàkàrẹ̀ léyìí tó ń túmọ̀ sí wípé ejò lọ́wọ́ nú nínú ikú arábìnrin náà. wọ́n ní nígbà tó gbé òkú arábìnrin yìí dé tó jẹ́ ìyàwó ẹ̀ àwọn ará àdúgbò fààyè gbà láti sin òkú náà sínú ìlú wọn lè ṣe àṣìyàpadà èyí ló fa ariwo tó di bóòlò yàámi nínú àdúgbò kó tó di pé àwọn aráàlú dá sí i. bàbá tó jẹ́ olórí ìlú náà àwọn náà sọ ipa tiwọn ohun tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà. Adeleke Ògúndélé ọmọọba nílùú Ìjàlẹ̀ Ọ̀sọ́lọ̀ Kẹsàn-án lólé bàbá kí ẹ pè fún alágbọrọ náà bá lórí ohun tó ṣẹlẹ̀ yìí kí lẹ lè bá a sọ ń pa ẹ. tí mo lè sọ ń pa ẹ ni pé mi ò gbé bí Kẹsàn-án ni mo gbé àmọ́ máà nìyẹn àwọn látàlẹ fún ilẹ̀ fámìlì ó ra lọ́ọ̀tì 4 lọ́wọ́ wa ó dẹ̀ fi ń dáko àmọ́ ó ṣèṣe mo wà mísìn Kẹsàn-án ìlú dọ̀dọ̀ pé kí n máa bọ́ sójà lùyàwó ẹ̀ pa o èmi ò mórúkọ ẹ̀ sójà ni. ẹ máa ń pè é wọ́n ní ò sí lẹ́nu iṣẹ́ mọ́ àbóṣù wà ń bẹ̀. kò sí lẹ́nu iṣẹ́ ó dẹ̀ pé ó máa ṣiṣẹ́ ní sáàtì ọ̀dọ̀ wa ó lùyàwó ẹ̀ pa ni káwọ́ lùyàwó ẹ̀ pa kò sáyè. mo ṣe gbéra nìyẹn mo dẹ̀ gba ilé ẹ̀ lọ mi ò bá wọn ní wọ́n ti gbókò wọn ti gbé padà ẹ bá ti jẹ́ kó dá dúró káwò ká bí tó bá yẹ pé ó lùyàwó ẹ̀ pa ni kò lẹ́tọ̀ọ́ àti ṣe òkú sérí ilẹ̀ yẹn àbí tó bá yẹ kó wọ́n jọ wà pẹ̀lú ìyàwó ẹ̀ tó jẹ́ pé ikú àmútọ̀run wá ní ó lẹ́tọ̀ọ́ ní lọ́ra lẹ̀ lóòótọ́ oye ní sin àdẹ̀fún rìsíìtì so ìdí mi mo rẹ̀ pé kábíyèsí oníjàlẹ̀ gbàmọdé ìlú báyìí àjọ sọ̀rọ̀ wọn làwọn àdókè mọ̀sán wọn ní ká jẹ́ kó sí àbí ká má jẹ́ kó sí sí ibi ìbáyìí rárá kò lẹ́tọ̀ọ́ àti sí òkú ẹ síbí. ṣùgbọ́n ohun tá à ń gbọ́ ni wípé ọkùnrin náà ti na pápá bora o ó ti júbà èwòrò lẹ́yìn tó lọ ra itẹ́ fún arábìnrin náà ní agbègbè Randa níbi tó sìn ín sí láì ní ìmọ̀ ẹnikẹ́ni nínú tí ó sì jẹ́ pé títí di àsìkò yìí wọ́n ṣì ń wá bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí kété lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ṣùgbọ́n wọ́n nígbà tí àwọn ọlọ́pàá máa fi dé inú ìlú náà arákùnrin yìí ó ti fẹ̀yìn rìn wọ̀gbẹ́ lọ ó ti sá lọ wọ́n ṣì ń wá títí di àkókò tá a fi ń kóròyìn yìí jọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ àwọn lọ́kọláya láti yàgò nínú ìgbéyàwó gbódò oróṣọ ìjà ní gbogbo ìgbà wọ́n ní bí ẹ bá ti rí ìgbéyàwó tàbí ẹ wà nínú ìgbéyàwó tó ń dúnkokò mọ́ ẹ̀mí kíru ẹni bẹ́ẹ̀ kí ọ̀fun ọ̀hún tàn sí gbẹ̀gìrì kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ kí oníkálukú ṣewé agbẹ́jẹ́mọ́wọ́ kí ẹ̀mí wọn kó lè gùn láti tọ́jú àwọn ọmọ tí wọ́n bí ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. 100,000 subscribers ẹ ṣeun mi o ẹ̀yin fámìlì wa lórí YouTube ẹ ṣe appreciation. Yeah, man. bí irúgbìn ṣe ń dàgbà ọlọ́run ní ẹ̀jẹ̀ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o ọlọ́run ní ẹ̀jẹ̀ kí ọgbọ́n rí wà kọ́ ọlọ́run mà ló ń dùn. mo dúpẹ́ ṣeun ṣeun o. brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. àwa màmá mórè àwa màmá mórè. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ ẹ Yorùbá. mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family. ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá